dog yẹn máa ń wò wọ́n pé ká ní mi ò ṣe fíìmù ni Allah wọn máa sá àjọ máa mú tán fúnra wa tẹ máa gbá actress kan tẹ máa bú tẹ máa ṣàmáì kan wàhálà ẹ máa sá torí ẹnu tèmi gan allegedly ó dùn kò jẹ́ ká fi yẹn lẹ̀ tó ti ṣe ń sọ lọ ẹ̀yin ọkùnrin wa táńgẹ́lì ṣìkẹ́ bá wá èèyàn máa gọ́ ẹlẹ́ran ara ni wá ṣé gbogbo àwọn obìnrin tó ń sọ fún yín pé àbọ́kùnrin tó ń sọ fún yín pé lòṣì oníṣekúṣe irọ́ ló ń pa wọ́n ń sọ because wọn ò sí shoes yẹn ni gbogbo èèyàn kan ló lè sọ èṣù fi mí sílẹ̀ ẹ rí pé nínú àwọn fíìmù tá máa ń ṣe jù nígbà tóbìnrin bá vulnerable lọkùnrin máa ń wọlé èmi tútù wọnú script writing fún yín nígbà tí obìnrin bá vulnerable tó jẹ́ pé ó ń sunkún àbí nǹkan kan ṣẹlẹ̀ fóònù yìí fẹ́ kúrò ogun wo lélẹ̀ orúkọ Jésù tẹ́ bá gbọ́ Yorùbá dáadáa ọ̀rọ̀ yóò ń ṣe tí yẹn máa lọ ṣẹ́gẹ̀tẹ̀ mi mo mọ ẹ lè sọ ní English ṣé tí wọn lọ sáà nǹkan tí ń sọ ó ti ń charge so èṣù ó máa fẹ́ vulnerability yẹn máa fẹ́ wò pé ṣé kí n máa bára mi sọ̀rọ̀ ni ṣọ́rọ̀ mi tó yẹ pé gbogbo àwọn family mi ló wà ń lo òyìnbó time difference gan kò lè jẹ́ ń bá anybody sọ̀rọ̀ àbí ọ̀rẹ́ mi wo mo fẹ́ pè tí mo fẹ́ sọ fún tí wọn kọ́ bá dé wà pé hello are you crying have you eaten ibi ogun have you eaten fún married woman ibi ogun ni tó nǹkan mi èèyàn máa wò pé èèyàn kan ló kí ẹ̀ fóun yìí èèyàn kan dẹ̀ ni ò bá mi sọ̀rọ̀ ńlé yìí èèyàn ò túmọ̀ sí kẹ́yìn obìnrin náà kan tó tí ì ṣe ẹlòmíì inú yín gan ṣíkẹ́ ti allegedly ẹlòmíì inú yín gan èèyàn kan ti wà lẹ́gbẹ̀ẹ́ kó tó di pé wọn ò bá yín sọ̀rọ̀ ńlé ìyẹn yàtọ̀ ẹ̀yin kọ́ ni mò ń bá wí but ẹ jọ̀ọ́ ẹ̀yin ọkùnrin wa ẹ̀bẹ̀ lábẹ́ àmọ́ pa àmọ́ ṣe ẹ má máa bá wa yan òdì ṣó ti yé yín ìgbà míì gan ẹ lè ṣe bíi pé ẹ yó ẹni tí ò kì í mọ tí kẹkàn lọ dọ́gbọ́n kẹ ṣe bíi pé ẹ fẹ́ sọ tinú yín ẹ gẹẹtì ẹ máa ń ṣe mo lè mú dérí ọtí kan àmọ́ dàbí pé mò ń sọnù mi pé mo ti jó màá lọ tí mo fi ń rànù ẹ kọ́rọ̀ kan fi lè parí ìyẹn ní marriage 2 tọ́lọ́mbà jẹ́ kó ṣeé ṣe ẹ gẹẹtì nǹkan tí ń sọ so èmi sọ fún yín pé ẹ̀yin ọkùnrin ẹ má máa di nǹkan sáyà kẹ máa lẹ́yìn keep malice ẹ lè dọ́gbọ́n mu ọtí ìdérí ọtí ṣẹtigẹ́ẹ̀tẹ̀ kẹ́kàn fẹ́ fi pó fún wa pé ẹ fẹ́ sọnù yín you did this you did that and explain everything lọ ológun ọlọ́sẹ̀ kan ọlọ́sẹ̀ kejì ọlọ́sẹ̀ kẹta ọlọ́sẹ̀ kẹrin tó bá ti ń wọnú oṣù tó ti wọnú oṣù kan oṣù méjì oṣù mẹ́ta a ò fẹ́ kó o lọ ó lọ nìyẹn marriage yẹn lọ nìyẹn ṣé ti get it because àwọn máa bá yín sọ ń sin ebúlẹ̀ máa bú èèyàn kan ti wá bú mi pé torí mo jẹ́ single mother ni mo ṣe ń sọ̀rọ̀ mo ṣé èèyàn kan máa fi single èèyàn pa adélébọ̀ òun ṣe èbú adélé àti lọ àti bọ̀ adélébọ̀ ọgbọ́n lílọ ọgbọ́n bíbọ̀ ó wà ń bẹ̀ ṣé get nǹkan tí ń sọ so èèyàn kan ò lè ṣèmù yàn fún yẹn ṣé mo da tó yìí náà ta ni mo tún ti fẹ́ rush wọlé náà àti wá ti rẹ́ni ta máa lọ sẹ́rí mọ́ but you know ẹ get it so ẹ kọ́kọ́ fi yẹn sẹ́gbẹ̀ ẹ má wojú mi ẹ má wo gbogbo wèrè tí máa ń ṣe nu fíìmù ọ̀rọ̀ ẹnu mi ni kẹ́ gbọ́ kẹ́ fi judge ẹ má ṣe furukaka tá bá ń jà ń lé wa mẹ́yìn mi ló máa ń bẹ dáàdì mi ẹ sà nǹkan ti yàtọ̀ ọmọ kọ́kọ́ ò fẹ́ ilé ayé gan lé already tó bá ti lé ń sìn nínú pé ó tún ti ń lé nu marriage ó ga ẹni ọ̀ràn mi kánú ò lè béèrè àlùbọ́sà ni oníkálukú so don't make it easy for people to live don't make it easy kọ́lọ́n tún wá ṣe kọ́ ọmọbìnrin yẹn mọṣẹ́ ṣe kó mọ gbogbo ẹ̀ ṣe kẹ́tí wọ́n á ṣe wàhálà nínú gbogbo ìtagbọ́n sí ọlọ́run ọmọ yẹn lòun ra tíkẹ́ẹ̀tì ń ra lọ àtàbọ̀ mo fi ṣe example kò sí nǹkan tó burú nú ẹ o ẹni tọ́lọ́run bá fún kó bùn ọkùnrin yẹn ẹni ọlọ́run bá bùn kó bùn mi you can keep your home you can gbogbo yẹn ò ní mínì ọ̀rọ̀ dé lórin dòwe ẹ̀gẹ́ẹ̀tẹ̀ but ẹni tó ń fi gbogbo oríṣiríṣi ilẹ̀ yẹn ẹ tún wá ń bó nítọ̀hún yóò dì ó máa ṣálàbà musa kò sáyé akọ̀wò pé wò ó kí ni kókó náà ẹ̀yin ọmọ òun gan ló máa motivate rẹ̀ àgàgà tẹ́ni tó bá lè máa bá sọ̀rọ̀ lórí fóònù bá ti wà ń bẹ allegedly bó ti jẹ́ pé at the end of the day yẹn gan lè má rí òfin ṣèyàn ìyẹn yẹn gan lè gbáyàn o
ṣó ti eyín nǹkan tí ń sọ ìyẹn gan lè ṣòfò kó má ní nǹkan tó ń fẹ́ fìyàn ṣe o but ní táìmù yẹn sẹ́ ó má dàbí Jésù ṣìkè fún ẹnìyẹn ni. Am I communicating? Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ gbé fídíò yẹn jọ ẹ lo angle tó dá ẹ tanná ẹnu kámẹ́rà yín ẹ má ṣe ló budget amẹ̀bọ ẹ jẹ́ ká lẹ́mọ̀ ẹ̀bọ yín kan káwọn tó fẹ́ wò gan wò pé ẹni yìí dẹ̀ sọ ọ̀rọ̀ yìí ẹ má gébi kékeré kan kẹkàn lọ join ṣó ti ẹ̀yẹn ṣe amẹ̀bọ in full details ẹ get it torí mo mọ̀ pé àwọn ọ̀rọ̀ yìí ó máa lọ viral ó ti pẹ́ tí mo ti ṣe fídíò bọ́ toró ti kàn mí rí ni mo ṣe ló ṣe join ṣó ti ẹ̀yẹn ṣe amẹ̀bọ in full details ẹ get it torí mo mọ̀ pé àwọn ọ̀rọ̀ yìí ó máa lọ viral ó ti pẹ́ tí mo ti ṣe fídíò bọ́ toró ti kàn mí rí ni mo ṣe ló ṣe ń kà mí lára ló ṣe dàbí pé ọmọ but nígbà yẹn kò Ọlọ́run ò jẹ́ ká rí èṣìké wà so ó máa bọ́ sí ìbínú ó máa bọ́ sáńgà ó máa bọ́ sí oríṣiríṣi ó máa bọ́ sí frustration ṣùgbọ́n àwọn ọmọ tó wà ń tàn sí wọn ò gbọ́ pa ṣẹgẹ́ẹ̀tẹ̀ so ẹ má fàyè lẹ̀ ẹ̀yin ọkùnrin wa ẹ̀yin dádì wa ẹ̀yin ọkọ wa ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin adé orí wa ó ti jẹ́ pé kò tí sàdé kankan lórí yìí báyìí síbò kò ṣòfò náà ẹ gẹ́ẹ̀tì ẹ bẹ́yẹn kò ṣòfò. so ẹ jọ̀ọ́ ẹ má bá wa yòdì tá bá ti ṣẹ̀yìn tẹ́ ẹ bá mọ bẹ́ẹ̀ yẹn máa sọ tínú ń bí yín tí pride àti ego tó fẹ́ gbé yín wò ẹ tàn wá ẹ ṣe bí pé ẹ mọ tí yó ẹ mọ tí o lájọmọ̀ náà ara yín pé ẹ mọ tí ẹ kàn ṣe bí pé ẹ mọ tí yó bíi pé ẹ lọ yó ẹ kàn fi sọ tinú yín kínú yín fẹ́lẹ́ kó dẹ̀ dalẹ̀ ọjọ́ yẹn àbá àrọ̀ ọjọ́ kejì ká gbàgbé pé nothing happened nígbà tá a para wa àjọ fẹ́ nǹkan tá a pè ní for better or worse kì í ṣe for worse I correct people a lot of times okay it's for better or worse not for worse or worse for better or worse ṣe gẹ̀tẹ̀ nǹkan tá a pè pé àjọ fẹ́ wà ń bẹ̀ títí ayé àpàbúrà mi ló ń yọ mí ìdẹ̀ tí ìyọ Victoria's Secret mi ti gé ṣe gẹ̀tì nǹkan tí ń sọ ẹ jẹ́ kí n gbá àwọn ọkùnrin wa wọlé káwò bóyá ara àwọn tó fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Jésù ṣìkè tó ṣẹlẹ̀ èmi ò kí ń fi àwọn èèyàn rẹ́rìn tó bá tí wàhálà bá dé o bọ́ ẹni tó fẹ́ sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ mọ̀ pé ti dàgbà ẹ mọ̀ pé ẹ mọ̀ pa marriage ẹ gẹ̀tì nǹkan tí ń sọ ẹ mọ̀ pé mọ̀ pa marriage kì í ṣe ẹ̀yin tẹ̀ṣẹ̀ṣẹ̀ ń béèrè àbí ìtìn lọ́wọ́ ọmọ kékeré kan ẹni tó mọ̀ pa marriage tó wà married ẹ jọ̀ọ́ àwọn ni kí wọ́n bá wa sọ̀rọ̀ lórí ìkànnlé yìí ẹ jẹ́ kí n mọ̀ àwọn tó fẹ́ bá wa sọ̀rọ̀ because mi really mọ̀ wọ TikTok yìí látijọ́ èmi ò mọ̀ tó bá jẹ́ lílọ́ ń kọ́ látijọ́ ẹ̀ wọ́n ti kọ́ tán bọ́yé ń kọ́ mi lórí ẹ̀ but mi ì ráwọn jẹ́ kí n pa àwọn